ọlọ́jọ́ ìbí àkì ẹ rọra máa gbẹ̀sẹ̀ mọ́rí abá ẹ̀ẹ̀kan lọ́dún ní ọjọ́ ìbí èèyàn máa ń wáyé tọ́dún ìtúgbà ẹ láyé tó dùn kó mọ́ pẹ́ wá. ẹ o bó bá wù ẹ mọ́ kó jíire lópò lé àgúnlá bó bá wù àfẹ́ bòjò kó jíire ní sàárẹ̀ àgún tẹ̀tẹ̀ bí Mr. Ayọ̀lá Àdìó bá ti jíire àbùṣe ti bùṣe gbogbo ọjọ́ kẹsàn-án oṣù kẹfà lọ́dọọdún ọjọ́ yẹn ni àyájọ́ ayẹyẹ orí kádùn wọn ìdí nìyí tá a fi ń celebrate ọlọ́jọ́ ìbí akí Mr. Àdìó pé happy birthday and many more long life and prosperity. long life and prosperity ni mo fẹ́ ó ń dùn fún mi kó máa pọ̀ jẹ́ kó pẹ́ kó dẹ́ fàbá kọ́ nẹ́fà yìí láyé kí má ṣàbàmọ̀ pé mo wá sáyé. ògbó láíláí ló gbó alábàáhùn àgbórakòrò ní tìgbín tèwútèwú larúgbó ṣoge Ayọ̀lá Àdìó máa pẹ́ láyé bíi Káàbà ọlọ́jọ́ ìbí máa gba ìbí àlùkùránì ògo yín máa tàn bí oṣù Ramadan owó ọmọ àlàáfíà àtàìkú tí ṣe baálé ọ̀rọ̀ yóò fi lé yín ṣe bùgbé ìgbà ọdún tẹ́ bá wà lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ àmín ya Allah. ní báyìí ọlọ́jọ́ ìbí ń wà nítorí páyé dayé ọ̀làjú kí má kí ọ lórúkẹ àwọn bàbá yín ìwọ Iragbiji olókè méjì takọtabo lórí ara wọn ọ̀kan yìí lulẹ̀ òkú kan ọ̀kan tó kùnà fi sara rìn délé yín ṣubú gbadé ló tẹ̀lú bàbá yín dó òun ló jòkó sábẹ́ igi ìrà níjọ́ kìíní àná òun ló sọ pé abẹ́ igi ìrà yìí gbàjì ẹ̀yin lọ́mọ olóbì kan òbí kan tí ń bẹ nípẹ̀kun òpópó lé èyí tó fẹ́ ni awọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ ni awọ̀ sínú igbó tẹnigbọ́lá ojú owó ọmọ ajíbọ́dẹ tògúnràlú ọmọ olóbì fòrúso ẹ̀yin lọ́mọ agúnyán poro nímọ̀yẹ mo sùlẹ̀lẹ̀ mo gba ìnílẹ̀ Ìjẹ̀ṣà ṣe bẹ́yìn lọ́mọ akọ́tíkalẹ̀ má sọ̀wẹ̀ òṣèré ọmọ olóbì ṣèjé òṣèré ọmọ olóbì ṣẹ̀fà bó bá múnú sófin a sì mẹ́yìn sópa Iragbiji ni yín olókè méjì takọtabo lórí àgbà Mr. Ayọ̀lá Àdìó ẹ kú ewu ọjọ́ ìbí àdúrà wa fún yín ni pé àṣeyìí sàmọ́dún sẹ̀mí bẹ́ẹ̀ bá ń gbọ́ mi Zainab Àpèkẹ́ ló ń kí yín fún tọjọ́ ìbí.